Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ẹ tún kú àkókò yìí o gbogbo ẹ̀yin alára wa. Ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi. Ṣé ẹ gbàgbé ibi tí mo bá dé ńjò ní? Tí mo ti sọ̀rọ̀ nípa àwọn wo gan ní Yorùbá. Ọwọ́ báyìí mo ṣe bí n lónìí dé ọrùn ló lè jìgbàrà lẹ̀kẹ̀ ìbàrá àdín lónìí mọ́sàájì aṣọ ọba tí ń kó náà yẹ̀dẹ̀yẹ̀dẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lódò lẹ́yìn odi. À ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ àwọn wo gan ní Yorùbá. Mo sọ̀rọ̀ débẹ̀ ńjò ní. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn Yorùbá, Yorùbá mà dùn o. Èmi a máa sọ mo fọwọ́ méjèèjì gbáyà pé tí n bá tuntun ayé wá èdè Yorùbá yìí náà ní ilẹ̀ Yorùbá yìí náà mo fẹ́ wọ́n bí mi sí Yorùbá ni ẹ̀yà Yorùbá mo fẹ́ jẹ́. Tẹ́ ẹ gbàgbé pé mo lọ rèé gbé àlejò mi ọmọọba Nurudeen Ọlágúnóyè Adéwọlé àwọn ní ń bá wa sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí àwọn àṣà àti ìṣe Yorùbá. Lónìí wọ́n tún ti bá wa sọ̀rọ̀ ìgbé fọ́nrán wọn wọlé nìsín tí gbogbo ọmọ Yorùbá àtàtọ̀ mọ̀ kẹ́ ẹ lè bá mọ̀ pé Yorùbá dùn bí Yorùbá ò bá wà dùn ní ayayayayayaya ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ń wo kínní ẹ máa láìkì ẹ máa share rẹ̀ kẹ́ ẹ sì máa follow ọgọ igi ọngọ àwa mélòó la gbọ́ ẹnà nínú èdè Yorùbá abínibí wa ṣé ẹ lè sọ ẹnà Yorùbá tá ń sọ lẹ́nu kọ́ ni Yorùbá o Yorùbá kẹnu gan. Ẹ jẹ́ ń gbé bàbá mi wọlé ọmọọba Ọlágúnóyè ọyá o ẹ máa wọlé bọ̀ bàbá mi kò ní bàjẹ́ lágbára àṣẹ Èdùmàrè. Ẹ ṣeun o fún gbogbo etí tó ń gbọ́ mi pátápátá porogodo. Ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ilé ọmọ yín náà ni o ọmọọba Ọlágúnóyè Adéwọlé Òṣogbo òrùkí àsálà ọmọ ayé ní ọ̀dà ayé gbogbo wa ní ọ̀dà. Mo sọ ní ètò lọ wípé ọ̀rọ̀ Yorùbá là ń dákọ̀ ẹ̀yà Yorùbá níbo ni Yorùbá gbilẹ̀ dé ìlú wo ni Yorùbá wà orílẹ̀-èdè wo ni Yorùbá wà níbo la ti rí ẹ̀yà Yorùbá gan. Mò ń bọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́nà jìn tábà ní àwọn lórílẹ̀-èdè Nàìjíríà Yorùbá náà ni ó la kámbẹ̀ oríṣiríṣi ìpínlẹ̀ ló wà tábà dé ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí Yorùbá ṣe gbẹ̀gùdù sí tábà dé ìpínlẹ̀ Ọ̀ṣun Yorùbá wà níbẹ̀ kákò nípínlẹ̀ Ọ̀ṣun ká bọ́ sí ìpínlẹ̀ Èkó tá mọ̀ sí Lagos State Yorùbá ló kún bẹ̀ dẹnu Yorùbá ló lẹ́kọ̀ọ́ kápò lẹ́kọ̀ọ́ ẹja tó ń lọ sàkún kábọ̀ sí ìpínlẹ̀ Oǹdó lákùrẹ́ olóyè mẹ́kùn Yorùbá ló kún bẹ̀ lọ kankan kákúrò ń bọ̀ kábọ̀ sí Èkìtì ìpínlẹ̀ Èkìtì Ládó Yorùbá ló kún bẹ̀ ẹ padà bọ̀ wá sí ìpínlẹ̀ Kwara bí nílùú Ìlọrin Ọ̀fà gbogbo wọn Yorùbá mà níwọ̀n ibi tí Yorùbá wà ní lẹ́yìn eléyìí ká tó ń bọ́ sí ìpínlẹ̀ Ẹdó ìlú Yorùbá ibi tí Yorùbá náà tó wà ní Yorùbá pọ̀ ńbẹ̀ tó jẹ́ pé tabaníkàkà ní méjì ní mẹ́ta ó lé ní mílíọ̀nù tí Yorùbá wà ńbẹ̀. Ká kúrò ní ìpínlẹ̀ Ẹdó ẹ já lọ sí Delta State tabadé ìpínlẹ̀ Delta Yorùbá kúnbẹ̀ kódà Yorùbá ni wọ́n jẹ ní àwọn Yorùbá ní jẹ Olú ti Wọrí torí kò sédè Wọrí kan tí ń jẹ Olú o Yorùbá ló ní Wọrí ó fi hàn wípé Yorùbá láàmì ọ̀làka nípínlẹ̀ Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà tá bá bọ́ sọ́dọ̀ àwọn ilẹ̀ Haúsá lọ́hùn bẹ́ẹ̀ dé Kánò Yorùbá kún bẹ́ẹ̀ dé Kaduna Sokoto Gombe gbogbo bẹ̀ yìí Yorùbá ni. Káwá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀jà tó bọ́ sórílẹ̀-èdè míì bẹ́ẹ̀ bá dé Brazil Yorùbá pọ̀ lọ níbẹ̀ kódà bí tá a gbọ́ dé níbi pé ìpínlẹ̀ bíi 6 ní Yorùbá ti jọba ńbẹ̀ tó jẹ́ pé Yorùbá ni wọ́n sọ níbẹ̀ tẹ́sì ti sọ èdè Yorùbá di èdè tó jẹ́ gbajúgbajà. Kákò ní Brazil ẹja bọ́ sí Cuba orílẹ̀-èdè Cuba Yorùbá ló kún bẹ́ẹ̀ ó fi hàn wípé Yorùbá ta kàn ọ̀ta gbòǹgbò ó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ẹja padà sílẹ̀ wá ń bí
ní ilẹ̀ adúláwọ̀ ń bí bá bá dé Togo Yorùbá mọ̀ lọ́nbẹ̀ mọ́ ni tá a bá dé Dahomey Yorùbá lọ́nbẹ̀ ni o bẹ́ẹ̀ ni tá a bá dé Sierra Leone tẹ́ bá tiẹ̀ délẹ̀ Sierra Leone àìmọye ìpínlẹ̀ tí Yorùbá ní ó fi hàn wípé onígbánípẹ̀gbẹ́ ní àákàrà tí ayé bá fi sanwó Yorùbá pọ̀ lọ ó fi hàn pé Yorùbá yìí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan tá a bá tó kúrò ní Togo tá a bọ́ sí Congo náà Yorùbá kúnbẹ̀ lọ kànkún ni ó fi hàn pé ẹ̀yà Yorùbá ẹ̀yà tó láàmì tó laka tó sì pọ̀ lọ lórílẹ̀-èdè ni ẹ wá jágbé Yorùbá yìí lárugẹ lórí Yorùbá ló láṣà Yorùbá ló lédè àṣà yàtọ̀ sẹ́sìn ẹ̀sìn yàtọ̀ sáṣà Yorùbá kò síbi tí Yorùbá dé tí wọn kì í tẹ́wọ́ gbà torí ọmọ Yorùbá èèyàn gidi ni wọn olóríire sì ni wọn ẹni tó ṣe é mú tọ̀ tó ṣe é mú yangàn láwùjọ ni ẹ̀yà Yorùbá jẹ́ káwá kúrò ní orílẹ̀-èdè tá a ti sọ ibi tí Yorùbá wà yìí èdè tá à ń sọ ń kọ́ a ní Yorùbá àjùmọ̀lò a sì ní ẹ̀ka èdè Yorùbá níbo ni Yorùbá àjùmọ̀lò ti ń wáyé níbo lẹ̀ka èdè ti ń wáyé Yorùbá àjùmọ̀lò ní gbogbo wa ń sọ àti Ìjẹ̀ṣà ni o àti àwọn Òkè Ògùn ni o àti Ìṣẹ̀yìn ni o gbogbo èdè tá à ń sọ pátá a ní èdè àjùmọ̀lò tó jẹ́ pé tí gbogbo wa bá ń sọ gbogbo wa làágbọ̀n tí à ń sọ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n o àwa ní ẹ̀ka èdè bí ẹ̀ka èdè Ìjẹ̀ṣà bí ẹ̀ka èdè ti t'Ọ̀yọ́ bí ẹ̀ka èdè ti t'Ìbàdàn bẹ́ẹ̀ náà la lẹ́ka èdè tó jẹ́ t'Òkè Ògùn a tún wá ní àwọn oríṣiríṣi lọ tó jẹ́ pé ta bá ní káwọ́ nínú ẹ̀yà Yorùbá àwọn oríṣiríṣi ẹ̀ka èdè ta ní kì í ṣe 100 mọ́ tá a mọ̀ sí 400 ó fi hàn pé Yorùbá ṣòro ó tú ó sì ṣòro mọ̀ tí èkì bá ṣe Yorùbá àti gbọ́dọ̀ Yorùbá yìí ó le gidi ó fi hàn wípé Yorùbá ló láṣà Yorùbá ló lédè Yorùbá ló rìn ká rìn ká yan Yorùbá yoyoyo bí iná Yorùbá yoyoyo bí omi òkun Yorùbá bàbá ni bàbá ṣe Yorùbá kì í forí balẹ̀ fẹ́nìkan Yorùbá ní kàkà kí á dọ̀bálẹ̀ fárárá ká kú ní màjèsí kúkú yá kàkà ká kú yé ẹni tó jẹ́ Yorùbá bẹ́ẹ̀ ni ká máa dọ̀bálẹ̀ fún kò ṣeé ṣe o Yorùbá dùn Yorùbá ló lédè ẹ wá bá mi ká lọ ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá ni ò ṣe gbọ́ tó jẹ́ pé tẹ bá lẹ gbọ́ Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ èdè míì ẹ ò ní mọ̀ ẹ̀yìn ẹja jọlọ ẹ wá gbélé iná ẹgẹ kága agalẹ́gẹ́ òǹgó ṣe rí pé ẹ̀nà Yorùbá nìyí ègè mi ń gín ègè yẹgẹrúgbó ọ̀gọ̀ kì í gín ọgọlọ́gọ́ fàgàmọ́gàn jọ ń gọ̀ ọgọlágàlọ́gọ́ mi ń gín ọgọmọgàn abíjìkùsù jókòó orúkọ ń gọ ìgìjàgà káàdì kákàbì kíkẹ́ gbogbo tọgọfà ó fi hàn pé ẹni tí ò bá gbọ́ Yorùbá délẹ̀ kò ní mọ tí wọ́n pè lẹ́nà Yorùbá a sọ̀rọ̀ ànádìbò mi ṣùgbọ́n téèyàn bá gbọ́ èdè Yorùbá téèyàn gbà bó sì yẹ kó ṣe mọ̀ èdè Yorùbá dùn ó sì ṣe é gbọ́ létí nítorí ìdí èyí èmi lè fọwọ́ sọ̀yà mo sì lè sọ ní gbogbo ibi tí bá ti bára mi wípé Yorùbá ni mí mo fọkàn balẹ̀ lórí rẹ̀ mo sì lè sọ wípé Yorùbá ni tí n bá tó bá jẹ́ pàǹkún táyé wá Yorùbá ni kí n yà sí torí èdè Yorùbá àṣà Yorùbá ẹ̀yà Yorùbá ọ̀kan ni a kì í pe òmúlòmù a kì í sì pe ẹ̀sà lẹ́sà bó bá ṣe jẹ́ ní Yorùbá mọ́ ń sọ ẹ ṣé o ẹ pé ìtìgbọ́ wa. ìbà ẹ̀yin àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ kágbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà mẹ́ríkà tẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà níta gbangba àgbà wa búra wò léwé ò ṣe é rí. Hello, my people. Let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.